má bá ọ délé má tún kọrin sí má bá ọ délé má tún kọrin sí ìgbórè nílé padà rẹ ti ṣẹ wá owó dé nílé mọ́dà rẹ ti ṣẹ wá o má bá ọ délé má tún kọrin sí má bá ọ délé má tún kọrin sí má bá ọ délé má tún kọrin sí ìgbórè nílé padà rẹ ti ṣẹ wá owó dé nílé mọ́dà rẹ ti ṣẹ wá o má bá ọ délé má tún kọrin sí. ẹ bá bá mi ká lọ́jọ́ ibi o Francis o pinnu lé ló bá wà ní òde ara ló bá wà ní owó dẹ̀dẹ̀ yẹn kò lè ló bá wà ní wọ̀ kankan lé òní ní sọjọ́ bí rẹ̀ ní sọ́lé máa ní sóníbẹ̀ yẹn ní ọmọ Sodeke Rotimi Francis ìwọ lọmọ Babátúndé Jonathan Sodeke bàbá rẹ̀ ní gbajúmọ̀ amúnidára fashion designer tó pọ̀ rẹpẹtẹ karùn sóko sí rẹ́gí Èdùmàrè ló fi rán bàbá tó bí ọlọ́mọ ẹ̀yìn lọ́mọ Juliana Olúbùkọ́lá ìyá rẹ̀ ní gbajúgbajà yìí onírẹ̀sì lẹ́kọ̀ọ́ akéde ìlú ọgbọ́n ṣé màmá fẹ́ lálàáfíà ara ìwọ lọmọ Sodeke lágbolé ta lọ́kọ̀ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ bàbá má tó yọ sí o bàbá ọmọ lára bàbá fẹ́fọ́lá mi báwọn ọmọ rẹ ní olóríire ọmọ ni wọ́n ń ṣe kó máa sọmọ yẹ̀yẹ́ láàrin wọn tó rọ́mọládé ọmọ lówó ọmọ ní ìyá ọmọlẹ̀ yẹ bí a bá bọ́ni lẹ́yìn bí a kò bá gbó ọmọ ẹni ní wọlédè ni kórè jẹ́ ọmọ pé rọ́níṣẹ́ mo tọrọ Rotimi o Francis ọmọ Sodeke ìwọ náà ló lórí ọkọ Pẹ́yẹmí Àṣàkẹ́ ṣe báyà rẹ ní ìdùnnú rẹ ní kórìkòsùn rẹ lọ́pẹ́yẹmí Àṣàkẹ́ jẹ́ nílé ayé Ọpẹ́yẹmí Àṣàkẹ́ olóhùn tí mójú rògùn o òun mójú ránṣà òun fojú kàlàpà lúgbò mi òun màmá rẹ ní bí Àyìndé ọkọ òun ó ní kíkú má pa ọ́ kárùn má sì wò Àyìndé o àwọn èèyàn rẹ pàtàkì wọn tún lè máa kí ọ dáadáa wọn lẹ́kẹ̀ máa lù ọ́ lọ́pọ̀ ẹnu látòrí ẹ̀gbọ́n rẹ Mr. Olúṣẹ́gun Sodeke àtàwọn àbúrò rẹ o Mrs. Sanyaolu Esther Bọ́láńlé Mrs. Aluko Victoria Ọmọwùmí Mrs. Alabi Mary Afẹ́sọ́lá àwọn ọmọ ìyá rẹ ni okun ọmọ ìyá tẹ́rìn yẹn ó yí gidi gan okun ọmọ ìyá tẹ́rìn yẹn kò ṣe jẹ́ okun ọmọ ìyá tẹ́rìn yẹn kò ṣe ké kó máa sọmọ ìyá òòsà láàrin wọn Rotimi Francis o aya rẹ ló rán mi wá bí o olólò èdè ọ̀sẹ̀ báńkì bàbá àwọn ọmọ mi ó ní kí wọ́n bí ológun ẹ̀rọ kẹsà ẹ̀bí ẹlẹ́gbẹ̀rún ọ̀fà kí n kí wọ́n bí wọ́n ti ń korí kí àwọn bàbá tó bí ọlọ́mọ ìgbórí àṣà ní ìṣẹ̀lẹ̀ o ìgbórí àṣà ọmọ ọba Gbọ́lágàlú o ẹ̀yin lọ́mọ akẹ́bí olóòlà o àfẹ́jú Ìjẹ̀bú ti ń fọkọ rẹ̀ jápìnà ọmọ àṣàlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí òròbìnrin rí òkun àyà ń bẹ nílé bàbá yín kìtìkìtì ọgbọ̀n àlẹ́ ń bẹ níta bàbá ẹ̀yin ní Ìjẹ̀bú máa dúró máa dé o máa dúró mọ́sù pẹ̀lú ìyẹ̀jẹ̀ iṣu mẹ́fà wà ní iṣu Ìgbòrè l'Abẹ́òkúta méjì jíjẹ méjì títa méjì tó kù olórìṣà tí wọ́n fẹ́ ń bọ̀ nílé àwọn bàbá tó bí ẹ lọ́mọ Ìgbòrè àṣà ẹ̀yin lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún ẹ̀yin lọ́mọ ògógó mọ̀gá tí ń jẹ láwùjọ olówó ẹ̀yin lọ́mọ olówó sẹ̀máyé bó o sì lè ó tó gbòde ìran bàbá yẹn nínú dọ́là kò ìbò tó dé ìgbò yìnbó dé lówó ọ̀hún pọ̀ sí owó dọ́là lóde tẹ̀rù tọmọ ó wá délé ìyá rẹ̀ owó díẹ̀ gbaní sí ilé àwọn yìí tó bí ẹ lọ́mọ ẹ̀pá méjì kì í jàrà wọn níyàn nìkan bá ní báyìí sí èkejì a sì máa ní báwa náà ní ẹ̀pá ọmọ àṣẹ tí máa mú mi kíkan ẹ̀pá mọ́lẹ́sà bí ọmọ agbóǹgbò àkàlà ọba márùn-ún ní bẹ̀lẹ̀ gbá lágẹ̀ Olúbàrà ọba ni Àkúrà ọba ni Òṣùlẹ̀ ọba ni olówó ìwọ ọmọ Ajípépé ṣeré ọba níṣe alágẹ̀ tìlú Ẹ̀gbá ń kọ́ṣẹ́ bàbá bẹ́ẹ̀ lálàáfíà ara torí mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ́ fa mo jẹ́
jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀rìndínlógún àrọ́bà fi lọ bá pa ọba má pa mẹ́sì ni kò gbà mí láàrin Rotimi Francis aya rẹ̀ Ọpẹ́yẹmí Àṣàkẹ́ òun lọ́mọ Òṣogbòrò kí àṣà lọ́mọ nílé òbí ládésùlù níwọ̀n ẹlẹ́ẹ̀lẹ́ àrùn àwọn lọ́mọ àrẹ́pẹ́tà rẹ̀ ò pẹ́tà bí àrè mi ń bá pẹ́tà mo ní ẹ má sì gbà lówó mi ìṣòro ni wọ́n ń jẹ̀sùn lóṣùgbọ́n àkàrà ni wọ́n ń jẹ̀sùn níjẹ̀sà ìyẹn ni wọ́n ń jẹ lẹ́kẹ̀tìkẹ̀tì aya rẹ̀ pàtàkì ó ní kò sí bó ṣe yẹ pẹ́rẹ́ ayé tó ọ̀ní tọ́nà wọn sáré ọmọ olólùlọ́run ọba ìgbà rẹ̀ títí wùwọ́ ọlọ́run oníjẹ́ òrámáyé Rotimi Francis ó ní tètè kú torí mo rojú ọ̀la lójú rẹ̀ ó gbóhùn bá fowó rẹ̀ sí àní gbogbo wọn bá fowó rẹ̀ sí kàyé dànù ijó àjùmọ̀jó kò nídìí jó wọ nìkan lójú àgbo àti sọdún eléyìí ká tó jọ pé jó ṣe tẹ̀mí sí nínú owó níní nínú ọ̀la níní ta láì tètè kú tí wọ́n ṣe balẹ̀ òrò gangan àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ lọ́sìmọ̀ sí bọ̀bá wọn pé ta ní nǹkan rẹ̀ wù ládé kan máa polo ìdí akéwìlì mi ń jẹ mo kó pọ́npọ́ ti lè rọ èmi là gbé ọ̀rọ̀ tí fi mọ́ lọ́rùn ojú ọ̀rọ̀ balẹ̀ dá wà ara wa.